ṣẹ́rí brọ́dà mi yìí ìbéèrè tó ní làákàyè wọ́n ní Allah sọ wípé òun ni òótọ́ wọ́n wá bèèrè lọ́wọ́ mi pé kí n wá sọ ibi tí ifá náà ti kílèmù irú nǹkan bẹ́ẹ̀ brọ́dà mi ṣẹ́rí number one èmi àti yín jọmọ̀ wípé kò tíì sí ẹ̀dá ọlọ́run kan àbí ẹ̀dá èèyàn kan tó ever rí Elédùmarè ẹ̀yin mọ̀ sí Allah tí Al-Quran yìí náà testify sí pé kò tíì sí èèyàn kankan tó rí ọlọ́run rí o. Ibẹ̀ gangan ló tún wá pè wá ṣàkíyèsí wípé òkè èèyàn tá à rí rí báwo la ṣe máa wáyé gba information kan how sure are we pé information tó wà yìí àtọ̀dọ̀ ẹni yìí ló ti wá gangan. Brother ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí làákàyè yín lẹ̀ o torí mi ò pé ilé ti kọjá ìwé ń sìn logical ni kí wọ́n wá logical. Ẹni tá à rí rí nísìnyí mi ò mọ president wa rí mi ò rí president Bọ́lá Ahmed Tinubu rí èèyàn kan wá send voice note kan tèmi rò pé ó jọ òun ẹ̀ láì ṣe pé president jáde fún rẹ̀ pé èmi mo sọ̀rọ̀ yìí o láti lè Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ẹnu onípọ̀n báyìí láti ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà báyìí láti ń gbọ́ mọ́tà nísìnyí ìgbà tó yẹ pé ohun nìkan ni Aláàfin ránṣẹ́ how sure are we pé ṣé kò ń ṣe ṣètọ́n ló fi ohun yẹn ránṣẹ́ ìgbà tó yẹ pé a ò fojú ara wa rí Allah àbí Allah fún ara ẹ̀kọ́ ló appear sí Prophet Muhammad mi ò tẹ̀ láti sọ̀rọ̀ bá Prophet Muhammad o ṣé wàá rí ìdí tẹ̀mí fi máa ń pe ọ̀rọ̀ Ifá ní living word tí mo pe ọ̀rọ̀ Al-Quran ní dead word ọ̀rọ̀ Al-Quran dead word reason dẹ̀lélẹ̀ kò ń ṣèjà ọ̀rọ̀ Al-Quran kò lè lé kò dẹ̀ lè dín torí ó ti kọ sílẹ̀ nǹkan tó ti wà látayé ìgbà yẹn kò kún sí nínú ìwé yẹn but ọ̀rọ̀ Ifá ibi tí mo ti mọ̀ wípé Ọlọ́run gangan ni ọ̀rọ̀ Ifá ibẹ̀ ló ti ń wá torí Ọlọ́run ò lópin Ọlọ́run ò ní bẹ̀rẹ̀ kò dẹ̀ ní òpin ṣe understand but Al-Quran ní bẹ̀rẹ̀ ó lé òpin tẹ́ bá ka Al-Quran títí ẹ lè fi títí sínú ẹ̀ ọ̀rọ̀ Ifá kẹ̀ kò lópin ìyẹn number one number two tún ni wípé tíyàn bá níṣòro tó bá dọ́dọ̀ Ifá máa sọ ìṣòro tó ń bá ìwọ gọgọ tó wá sọ́dọ̀ ẹ̀ gangan ìṣòro kò ní sọ ìṣòro ará ilé yín àbí ará àdúgbò àbárá ìlú yín àbí orílẹ̀ yín kò ní sọ but ìwọ gọgọ tó gbé ìṣòro wá bá Ifá yẹn gangan ní Ifá máa sọ̀rọ̀ tó jẹ́ pé ìwọ tó jókòó á máa relate pé tẹ́nì yìí tí nǹkan yóò bá mọ̀ ẹ́ délédélé kò ní sọ ẹ já wa lọ sórí Al-Quran tó bá gbé ìṣòro dé iwájú àfà tó bá ń sọ Al-Quran nǹkan tí èèyàn bíi mẹ́wàá bá wá Suratu Miriam tó bá kà fún wọ lọ́ máa kà fún gbẹ̀yìn èèyàn mẹ́wàá yẹn èwo wá ní ọ̀rọ̀ Ọlọ́run èmi àti ìjọmọ̀ wípé Ọlọ́run tá à ń sọ yìí kò lópin kò ní bẹ̀rẹ̀ ó wà títí láéláé èyí tó jẹ́ pé báyìí lọ sọ́dọ̀ ẹ̀ ó ń fún wa ní bó ṣe ń lọ as e dey go ó dẹ̀ ń sọ̀rọ̀ tó ń bọ̀ lẹ́yìn ó dẹ̀ ń sọ̀rọ̀ presently ó dẹ̀ tún sọ̀rọ̀ future pẹ̀lú Al-Quran tó yẹ pé ó kọ̀ dúró sójú kan bómi adágún brother ẹ̀yin náà gbé sí làákàyè ọ̀rọ̀ tákéde sọ yìí ṣe rí irú ìbéèrè báyìí ní akéde máa ń like ṣe rí Allah àti ìrí èèyàn kankan àbí àti ìrí Allah fún ara ẹ̀ tó sọ̀rọ̀ so àti ilé proclaim pé Allah ló sọ̀rọ̀ yẹn revelation dẹ̀ ni ọwọ́ Angel Jubril tó dẹ̀ wá rí Prophet Muhammad kò mú ID card dání kò kẹ̀ sí any personal encounter láàrin Prophet Muhammad àti Allah tí Allah ti sọ fún pé màá máa rán òjíṣẹ́ kan wá fún ẹ sí tó máa fún ẹ revelation Prophet Muhammad kọ́ rí Angel Jubril aṣọ àwí pé Angel Jubril gọ́sọ̀ ọmọ tí yó tó lọ gba revelation látọwọ́ ṣetán tó wá yọ sí Prophet Muhammad ìgbà tó jẹ́ pé Ọlọ́run ọba Allah gangan ò confirm wíwá tí Angel Jubril ń wá sọ́dọ̀ Prophet Muhammad àfáwọn ọmọ Jésù mo mọ̀ wípé dáadáa lẹ fẹ́ fún akéde but èmi ti rí gbàlà mo dẹ̀ ti rí òye mo ti padà sáwọn ọ̀dọ̀ wọn baba ńlá tèmi ṣe understand one love.